kálẹ̀ o. Tó ẹ kálẹ̀ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti àná tá ti dágbére fún wa lórí ètò àtúndúpẹ́ padà wá lónìí láyọ̀ àti àlàáfíà. Àdúpẹ́ fún Ọlọ́run ọba tó pa wá mọ́ tó dá wa sí, Ọlọ́run ọba tó fún wa ní àlàáfíà ara tí ò jẹ́ kálàáfíà wa ó di fíafíà, ọba tí ò pè wá lókú, Ọlọ́run tí ò jẹ́ kí wọ́n fẹ́ lòmíràn ṣe wá. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé à ń bẹ láyé, à ń bẹ láàyè, àtún bẹ láàyè ara wa. Àdúpẹ́ fún Ọlọ́run ọba wípé ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ẹ kú àtàárọ̀, ẹ kú ọwọ́ iṣẹ́ lónìí, bó o níṣẹ́ ṣọwọ́ ń yá níbikíbi tí ẹ bá wà tẹ́ ti ń gbọ́ mi. Gbogbo ilé ńkọ́, ara ò le bí o, ọ̀dẹ̀ ọ̀dà bí, níbikíbi tí ẹ wà tẹ́ ti ń gbọ́ mi, tí ẹ ti ń wò wá, mo kí yín wípé ẹ kú dédé àsìkò yìí, ẹ kú dédé wò yìí. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ìyá àbàdàn authentic yín, èmi náà ni mò ń kí yín. Ìyá àbàdàn authentic yín, unbeatable ìyá àbàdàn yín náà rèé. One and only presenter yín ni asọ̀rọ̀ tẹ́fẹ́ ti mọ́ràn. Èmi ọmọ yín náà ni mò ń kí yín pé ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá wà tẹ́ ti ń gbọ́ mi, tí ẹ ti ń wò mí. Lágbára àṣẹ Ọlọ́run ọba, àdúrà wa yóò jẹ́ tẹ́wọ́gbà. Àní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ní agbára dẹ́dá. Àánú Ọlọ́run, ìbùkún Ọlọ́run ọba yóò mọ̀ wá wá rí. Àánú Ọlọ́run ọba yóò fi lé wa ṣe bùgbé. Àní rí dààmú bẹ́ẹ̀ là ní rí fòró, àní lójú ẹkún o, àti ní ẹ̀rẹ̀kẹ́ òṣè. Mo kí gbogbo wa pátápátá, lọ́kùnrin lóbìnrin àti ní ọmọdé àti lágbàlagbà.
wípé a kú déédéé wòyí lórí àwọn ọ̀rọ̀ wa tá à ń sọ lọ lánàá bẹ́ẹ̀ bá rí lánàá sí àmẹ́nubà àti ọ̀rọ̀ wa tí a ti ń sọ bọ̀ nípa àwọn nǹkan tí obìnrin lè ṣe láti lè tẹ́ ọkọ lọ́rùn láti lè mú ilé dúró torí wípé bẹ́ẹ̀ bá wò ìgbéyàwó ẹ rí wípé ọwọ́ obìnrin ló wà ọwọ́ obìnrin ò ní ìdílé wà bí ilé ò bá dúró bí ọ̀dẹ̀dẹ̀ bí ó bá dúró ọwọ́ obìnrin òun náà ni ó wà torí ìdí èyí iná fi máa ń sọ wípé obìnrin òun ló nílé mo kí yín ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ mi tí ẹ ti ń wò mí mo kí yín o ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn authentic náà ni lánàá a sọ̀rọ̀ nípa a mú apá kìíní wá nípa àwọn nǹkan tí obìnrin lè ṣe láti lè fi máa tẹ́ ọkọ lọ́rùn nínú ilé tí yóò fi jẹ́ pé ilé ò dúró tí ò ní sí wàhálà tí ò ní sí yánpọnyánrin bó bá tiẹ̀ fẹ́ wà náà tó jẹ́ wípé pẹ̀lú ìgbìyànjú tí obìnrin bá ń gbà yóò tiẹ̀ jẹ́ kí gbogbo nǹkan ó ṣe kíni kí gbogbo nǹkan kí ó tún mọ́ lọ déédéé gbogbo a ti mọ̀ wípé kò sí nǹkan tó rí obìnrin lè ṣe tó lè tẹ́ ọkùnrin míì lọ́rùn a rí àwọn ọkùnrin míì tó jẹ́ wípé wọn ò nítẹ́lọ́rùn olójú kòkòrò ni wọ́n tó yẹ pé olójú kòkòrò ni wọ́n ni wọn ò nítẹ́lọ́rùn sí nǹkan tí ìyàwó ilé wọn bá ń ṣe fún wọn àfi tí wọ́n bá tún wo ìta tán bá wò ta tán àbá tí ì lọ ọ̀ta kí wọ́n rí gbogbo ohun tó wà ń ta kí wọ́n mú tójú wọn kúrò wọn ní darí wálé àmọ́ lánàá agbéyẹ̀wò fún apá kìíní tí ẹ bá lọ wo orí péèjì wa yìí ẹ rí ètò wa tá a ṣe lánàá tó ń ṣe apá kìíní ìyẹn part 1 tí àkọ́kọ́ mú wá a sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ a sọ̀rọ̀ nípa ẹ̀ pé ó jẹ́ nǹkan àkọ́kọ́ tí a kọ́kọ́ mú tá kọ́kọ́ gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ ojúṣe tí obìnrin lè ṣe láti lè tẹ́ ọkọ lọ́rùn a sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ a mú ní ọ̀nà oríṣiríṣi tí ẹ̀yin náà bá lọ wo fídíò yẹn ẹ rí nǹkan tí a sọ ẹ rí níbẹ̀ àmọ́ lẹ́ni a tún tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí a tún tẹ̀síwájú lọ tí í ṣe apá kejì ìyẹn part 2 ẹ̀ àtúnmùwá ní èní tí a bá ti wo orí fídíò yìí ẹ ti rí topic ètí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní èní yìí a ní lára àwọn nǹkan tí obìnrin lè máa ṣe tó jẹ́ wípé a fi máa mú ilé rẹ̀ dúró tẹ́ ọkọ lọ́rùn rí ojú rere kínú ilé ó fi tòrò kó fi tìbà kó sì fi tùṣe ẹni la fi sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ lánàá àmọ́ lẹ́ni a fẹ́ sọ̀rọ̀ lórí àwọn ìgbìyànjú tí obìnrin tún lè ṣe nípa wípé ká tún ṣe àwọn nǹkan tuntun tó jẹ́ pé ó yàtọ̀ sí ọwọ́ ìta tí ń lò tẹ́lẹ̀ ẹ mọ̀ pé òwe Yorùbá àwọn kan máa ń pàṣàmọ̀ wípé mo ti ń jẹ ráìsì mo tún ti fẹ́ jẹ̀bà so ó wà lára àwọn nǹkan tá a fi sọ pé bóyá tí obìnrin náà bá tún wò pé àwọn nǹkan tóun ti ń ṣe ó lè jẹ́ yálà oúnjẹ ó lè jẹ́ yálà bóyá style tí òun lò fún ọkọ ẹ̀ tẹ́ fi ń jọ ń ṣe àṣepọ̀ ó sì lè jẹ́ bóyá ìwà tẹ́ máa ń wù síra yín nínú ilé bí abẹ ṣe máa ń bára yín sọ̀rọ̀ ni àbí bẹ ṣe máa ń react sí nǹkan bóyá tí nǹkan bá ṣẹlẹ̀ tàbí tíjà bá wà láàrin yín bóyá tá bá kàn tún wò pé
tọkọ mi bá ti sọ A tẹ́lẹ̀ mi kó ti sọ A màá ti sọ B C D bóyá tó bá dẹ̀ ti sọ A kí n dúró lórí A tó náà sọ yẹn bóyá a wò wípé àyípadà lè wá ìyẹn ni kókó nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí wípé ká tún gbìyànjú àwọn nǹkan ọ̀tun tó yàtọ̀ sí àwọn nǹkan tá a ti ń lò tẹ́lẹ̀ tá a bá rí wípé inú ilé wa náà ẹsẹ̀ rẹ̀ sì ń mì tàbí tá a rí wípé bóyá àwọn nǹkan kan mẹ́hẹ tá a wá rò pé bó ló ṣe wá dà báyìí ní bó ni mo ṣe bára mi níbí bó ni gbogbo nǹkan ṣe wá dà báyìí ká tún wò wípé ká tún pàlùdà pé tó jẹ́ kí n tún gba àpá àbíwò òun ni a ṣe gbé wálé ní wípé àwọn nǹkan ọ̀tun tó yàtọ̀ sí àwọn ọwọ́ tá ẹ ti ń lò tẹ́lẹ̀ yálà ní oúnjẹ jíjẹ ni bóyá ìṣọwọ́ tá a fi ń ṣe oúnjẹ ni àbí ìṣọwọ́ tó jẹ́ wípé bóyá níbi ìbálòpọ̀ bóyá ó ní style kan lẹ́yìn tẹ̀ wá ò báyìí pé style kan tẹ̀ ń lò yẹn bóyá kẹ́ẹ̀tún ṣe kí ni kẹ́ẹ̀tún hàdì mọ́ bẹ́yìn náà bá tún hàdì mọ́ tẹ̀ tún mú tìmí tẹ̀ tún mú gbogbo ẹ̀ tẹ̀ mú mọ́ra wọn ó ṣeé ṣe pé ọkọ yín tó ń wò ta àbí boyfriend yín tí ò gbọ́ tí yín tẹ́ bá tún gbìyànjú ẹ̀ ó ṣeé ṣe kí àyípadà tún wà nínú ilé ó bá dẹ̀ jẹ́ pé níbi oúnjẹ sísè náà ni ẹ tún lè wò wípé bóyá ọwọ́ tẹ́ fi ń ṣe oúnjẹ àbí àwọn oúnjẹ tẹ́ máa ń sè ọkọ yín ò fẹ́ràn ẹ̀yin náà tún lè fojú síta lọ́dọ̀ àwọn tó jẹ́ alásè pé kí náà fi ń sè tó ń dùn tó jẹ́ pé àwọn ọkùnrin gan-an wọn ò ti jẹun níta kí wọ́n tó wọlé a máa wò wípé ìyá alágbájá bẹ́ẹ̀ bá kú délé náà ni ẹ̀bà ni ó kì mọ́ yín nú yóò kì ẹ̀bà mọ́ yín nú ni ẹ̀bà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni ìrẹsì láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni òun ò ní nǹkan kan míì tó lè sè bóyá ká fúnra náà bá bọ́ síta tá a bọ́ síta tá a tún lọ wá àwọn tó ń ṣe oúnjẹ tà tá a lọ bèrè lọ́wọ́ pé ẹ jọ̀ọ́ àwọn èròjà báwo lẹ ṣe ń sè é tó fi ń dùn tí gbogbo ẹ̀ fi ń ṣe gbá ó ṣeé ṣe tá a bá tún wá tá a bá rí ọwọ́ míì tí wọ́n ń lò tán fi ń ṣe oúnjẹ tó fi ń dùn èyí tó jẹ́ pé ọkọ wa máa lọ síta ìta ló ti lọ ń jẹun tí ò wá ń jẹun nínú ilé kì í ṣe pé ó wu òun náà bẹ̀bẹ̀ kó má jẹun nínú ilé nígbà tó pé ẹ̀bà ìrẹsì igbá náà là ń sè lójoojúmọ́ ọkùnrin yẹn á ti sú ó kàn lè mọ̀ bí ó ṣe kọ́ ni ìgbà tó bá di pé ti kà láyà ni ó dà sí wa nígbà pé wá iye onírẹsì iye ẹlẹ́bà mọ̀ dá nǹkan rẹ̀ jẹ ṣùgbọ́n táwa fúnra wa náà kọ́kọ́ gan tó complain táwa gan fúnra wa ti wò pé jẹ́ ń tètè wá wọ̀rọ̀ kọ́ fi ṣàdá tó kọ́ tó gbọ̀ tún yọ táwa gan ti gbòsì yọ kóńkó sí a máa wò báyìí pé obìnrin máa smart kẹ ó ti ń rí i pé mo ti fi style kọ oúnjẹ òun sílẹ̀ pé n tó ń fún mi ò tẹ́ mi lọ́rùn torí gbogbo àwọn nǹkan báyìí a lè máa ṣe láti jẹ́ kí àyípadà kó dé bá ìgbéyàwó wa ká gbìyànjú àwọn nǹkan tuntun àwọn ọkùnrin wa dẹ̀ rèé wọ́n fẹ́ràn pé wọ́n like adventures ọkùnrin fẹ́ràn rẹ̀ pé kéèyàn ní kó ní quality time kéèyàn ní àsìkò tó dáa pẹ̀lú wọn yẹyẹ pé nígbà tó bá ti kú òun ṣọ́ọ̀bù ó ti gbàbẹ̀ lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan tí ń ṣe gbá ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan tó ń ṣe gbá ọkùnrin á wá dá wà nulẹ̀ á máa wò báyìí pé níbo wá ni kinní ẹ mọ̀ wípé tọkùnrin bá dá wà nulẹ̀ gbà tí ò bá rí ìyàwó tí ò rẹ́ ní kankan ibẹ̀ lọ́kàn tiẹ̀ náà ti máa fà síta ó ṣe ṣe káwọn ọ̀rẹ́ ó máa invite ẹ̀ pé bàbá alágbájá even tó bá kúrò níbi iṣẹ́ gan tó bá lóun ń lọlé ibẹ̀ láwọn ọ̀rẹ́ rẹ̀ ó ti mọ fi gún lábẹ́ kí ló lọ ń ṣe ń lé kí ló ń lọ ṣe ń lé ìyàwó tó kú lọ bá náà kì í kú sí ń lé òun náà rèé yí bó bá ti kúrò níbi tó ń lọ tó kúrò níbi iṣẹ́ ó tún máa gbàdọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ ni so láti ibẹ̀ lọ wọ́n á bẹ̀rẹ̀ sí ní farú ọkùnrin bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní fà sírìn so irú nǹkan báyìí a lè mú àyípadà káwa náà ká tún ṣe àtúnṣe lórí ẹ̀ ká tún ṣe nǹkan tuntun bẹ́ẹ̀ káwa náà gbìyànjú abátẹ̀ ti kúrò níbi iṣẹ́ wa àbá kúrò ní ṣọ́ọ̀bù wa ẹ jẹ́ ká máa bọ̀ wálé ẹ jẹ́ ká máa bọ̀ wálé ká ti wá oúnjẹ ká ti ṣe gbogbo ẹ̀ ká ti tún léṣe ká táwa náà ti túnra ṣe ní ṣe wípé tó bẹ́ẹ̀ bí dádì bá ti jẹun tán orí bẹ́ẹ̀dì òun yá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí ẹjọ́ fẹ́ wo fíìmù papọ̀ àbẹ́jọ́ fẹ́ wo tẹ́lì papọ̀ àbẹ́tẹ̀ láwọn ọ̀rọ̀ kan tẹ́ fẹ́ discuss ẹjọ́ fẹ́ sọ
so irú àwọn nǹkan báyìí tẹ́ bá tún try àwọn nǹkan tuntun tí kì í ṣe pé bóyá ìgbà tẹ́ bá kó ṣọ́ọ̀bù abẹ́lu kó bí iṣẹ́ ti gbalé àwọn ọ̀rẹ́ yín lọ sọ pé ńgbà tí dádì gan bá dé kò ní bá ẹnìkan kan nílé bóyá ẹkúlé tí wọn náà bá ṣe báyìí ẹkúlé everybody to bed ni kò sí ààyè tẹ́ fi ń bára yín sọ̀rọ̀ kò sí ààyè tó jẹ́ pé tẹ́ fi ní quality time pẹ̀lú ra yín bó ṣe fìsọ́dọ̀ ọkùnrin náà ló fìsọ́dọ̀ obìnrin so gbogbo irú nǹkan báyìí ó máa ń fà tó jẹ́ wípé kì í jẹ́ kí inú ilé ó tòrò tínú ilé ò bá dẹ̀ ti tòrò ìsinmi ò ní báyàwó kò ní bọ́kọ àwọn ọmọ tẹ́ bí sínú ẹ̀gan ìsinmi ò ní bá wọn so torí ìdí èyí ìwà tá à ń wù tẹ́lẹ̀ tó jẹ́ pa wá wò pé kí ló wá dé tí ìgbéyàwó wá dà báyìí kí ló wá dé tí ọkọ mi wá dà báyìí ẹ jẹ́ ká wò káwa gan ṣe kí ni ká yíwà padà ká yílù padà ká wá wò wípé bóyá ọkọ wa ojú rẹ̀ ó wálé padà àbí ìyàwó wa ojú rẹ̀ ó wálé padà kí a wò ó. Irú àwa tá a jẹ́ ìyàwó irú àwọn ọkọ wa a lè jọ ṣeré jáde ẹ lè bá ọkọ yín ṣeré jáde ẹ lè stroll bóyá ládùúgbò bóyá bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ ẹ lè fara yín dání kẹ́kàn stroll káàkiri ẹ ní àsìkò láti jọ sọ̀rọ̀ ẹ ní àsìkò láti bára yín sọ̀rọ̀ mo kí gbogbo yín tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ohun tá à ń sọ̀rọ̀ lé lórí náà ni àwọn nǹkan tí obìnrin lè ṣe láti tẹ́ ọkọ rẹ̀ lọ́rùn nínú ìgbéyàwó lánàá a ti sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ èní ohun tá à ń sọ̀rọ̀ lé lórí náà ni wípé àwa ìyàwó ilé ẹ jẹ́ ká tún gbìyànjú àwọn nǹkan tuntun nínú ìgbéyàwó wa bóyá àwọn nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ wípé òun ló ń fa gbọ́n mi sí omi òtó tó ń fa wàhálà ẹ jẹ́ ká yílù padà ká gbìyànjú ká wá wò wípé bóyá tí má dẹ̀ tún ṣe báyìí irú eléyìí tí mi ò kí ń ṣe tẹ́lẹ̀ bóyá oúnjẹ là ń sè ní tí ò ládùndún tó ẹ tó ń háàdì mọ́ ẹ háàdì nǹkan àdídùn mọ́ kí gbogbo ẹ̀ kó dúró kí gbogbo ẹ̀ tún lè dùn bó bá yẹ pé bóyá àwa òun gbélé ni ẹ̀yin ẹ jẹ́ ká tiẹ̀ wò pé jẹ́ kí n tiẹ̀ fọ̀sẹ̀ kan kí n máa tètè dé láti ṣọ́ọ̀bù àbí láti ibi iṣẹ́ kí n máa tètè kí n tiẹ̀ wá wo àyípadà tí ó dé láàrin mi àtọkọ mi ẹ̀yin ẹ gbìyànjú ẹ̀ wò ẹ gbìyànjú àwọn nǹkan tuntun bẹ́yìn àtọkọ yín ò bá kí n jọ ń jókòó sọ̀rọ̀ ẹ gbìyànjú ẹ̀ tẹ́ ẹ̀ bá ní àsìkò tó jẹ́ pé bóyá ẹ kàn fi máa ń jọ tiẹ̀ jáde ara àwọn ọkọ àtìyàwó mi wọ́n á jọ lọ patí ọkọ àtìyàwó mi wọ́n á jọ lọ káàkiri wọ́n á travel wọ́n á ṣe gbogbo àìmọye ọkùnrin náà ló máa ń fẹ́ irú ẹ̀ ṣùgbọ́n tíyàwó ò bá fi ààyè ẹ̀ lẹ̀ òun ló máa jẹ́ kí irú ọkùnrin bẹ́ẹ̀ odò níkanra kó dájẹ́ ilé kùkù kanú ilé mo mọ̀ pé kì í ṣe gbogbo ọkùnrin náà ló mọ̀ ọ́ bẹ́ẹ̀ bá forí ṣe fọrùn ṣe kẹ́ ẹ kúrú kẹ́ ẹ ga ó ṣe ṣe kọkùnrin mi ò máa appreciate ẹ̀ ṣùgbọ́n fún èyí tẹ́ bá rí wípé ó tiẹ̀ inú ẹ̀ máa ń dùn sí yín ó máa appreciate yín irú àwọn nǹkan bẹ́ẹ̀ gbìyànjú ọkùnrin máa ń fẹ́ràn irú ẹ̀ ọkùnrin wọ́n fẹ́ràn adventure wọ́n fẹ́ràn wípé kí wọ́n gbìyànjú kán jáde kí wọ́n lọ káàkiri kán gbádùn ara wọn pẹ̀lú ìyàwó wọn ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ àwọn nǹkan táwa bá ti rò pé a ti ń ṣe ẹlòmíì rèé ìyàwó mi níbi ó lè jẹ́ bí ìbálòpọ̀ gẹ́gẹ́ bí nǹkan tá a sọ lánàá ó lè jẹ́ bẹ́ẹ̀ ni kò fi wu ọkọ rẹ̀ mọ́ ó lè jẹ́ bẹ́ẹ̀ ni ò fi wu ọkọ ẹ̀ mọ́ nígbà pé tọkọ bá yí sọ́tún yóò yí náà ni bó yí sósì yóò yí náà ni bí ìgbà téèyàn bá ń yí igi obìnrin míì gan ò lè kò lè dá ara gbé kò lè dá bọ́dì ẹ̀ gbé bẹ̀bẹ̀ akọkùnrin ó tó jù sí ráìtì gan kó nǹkan ti ju rẹ̀ síbẹ̀ tó yẹ bí bọ́kùnrin bá ń ba láṣepọ̀ yóò kàn sùn kalẹ̀ níbi ìtì igi irú àwa tá a bá mọ̀ wípé ibi tá a kù díẹ̀ káàtó sí nìyẹn ó lè jẹ́rú àwọn nǹkan báyìí ló ń fa ìjà nínú ìgbéyàwó wa ẹ jẹ́ ká gbìyànjú káwa náà ká ṣe kí ni ká ṣe àtúnṣe lórí ẹ̀ mo kí gbogbo yín tí ẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ètò
Aliya Diaz Olúwatóyìn Adébáyọ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ mọ́ mi mo kí yín ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ tá bá gbìyànjú ẹ̀ á wá wò bóyá àyípadà ó dé àbí kò ní dé torí pé tá a bá gbìyànjú nǹkan wò ó ṣeé ṣe ká mọ̀ pé lóòótọ́ kìíní yìí ó ṣiṣẹ́ o kìíní yìí ṣe fún mi torí pé gbogbo nǹkan náà kọ́ béèyàn bá ń ṣe bó bá ṣoògùn fẹ́ síyàn ní bó bá ṣoògùn fẹ́ síyàn tí wọ́n fúnra rẹ̀ ò níwà àbí nígbà tóbìnrin bá ṣoògùn fẹ́ sọ́kùnrin tóun fúnra rẹ̀ ò sì níwà ẹjọ́ bó lòògùn ṣe fẹ́ ṣiṣẹ́ àbí nígbà bá ṣoògùn fẹ́ sọ́kùnrin tí ò ní nǹkan kan tí ẹ gbogbo nǹkan tọkùnrin ń fẹ́ lára rẹ̀ kò rí bó ní irú ìgbéyàwó bẹ́ẹ̀ bó ló ṣe fẹ́ tọ́jọ́ bó níjà ò ṣe ní máa wá bó níjà ò ṣe ní máa wá ìjà ó mọ wà ṣùgbọ́n àwa fúnra wa tá bá ti tètè wá àtúnṣe sí ẹ jẹ́ ká gbìyànjú ohun tuntun ẹ jẹ́ ká gbìyànjú àwọn nǹkan tuntun nínú ìgbéyàwó wa ẹ jẹ́ ká gbìyànjú àwọn nǹkan tuntun tá àti ìṣerí pẹ̀lú ọkọ wa ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ lénìí bó bá jẹ́ bí oúnjẹ ló kù sí fáwa ẹ jẹ́ ká gbìyànjú àti ti tẹ̀síwájú nípa bí wọ́n ṣe ń bí èèyàn ṣe lè ṣe oúnjẹ aládìídùn gbogbo àwọn tó jẹ́ caterer gbogbo most of wọn ni gbogbo wọn náà ní catering training catering school lóríṣiríṣi tí wọ́n ti ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bí wọ́n ti ń ṣe oúnjẹ tẹ́ bá ṣe oúnjẹ fún èèyàn tó bẹ́ẹ̀ oúnjẹ wọn fẹ́ mọ́ gé ka ẹ̀jẹ̀ ìwọ fúnra ẹ̀ náà lè enroll ara ẹ̀ síbẹ̀ pé ókè o bí wọ́n tiẹ̀ ṣe ń ṣe gbá tán ṣe ń ṣàwó tán ṣe ń ṣe gbogbo ẹ̀ lèmi fẹ́ mọ̀ ń pa ẹ̀ nítorí mi torí ọkọ mi torí àwọn ọmọ mi bí o bá dẹ̀ fẹ́ lọ sílé ìwé ẹ̀ lórí YouTube kò sí ní tó wá lórí YouTube tó ò ní rí ìwọ kàn ṣáà tẹ́ sí wípé tó bóyá o fẹ́ ru ẹ̀fọ́ ni o fẹ́ ṣe lá o fẹ́ ṣe pé ìwọ kàn ṣáà tẹ́ sí pé báwo ló ṣe lè ṣe lá báwo ló ṣe lè ṣẹ̀gúsí á gbé jáde fún ẹ lóníranran ìwọ fúnra ẹ ló wà píìkì tó bá wù ẹ torí ó rẹ̀ lómi ọ̀tọ̀ ní bóyá ṣe sí ẹ ó rẹ̀ lómi yóò tún dáadáa mọ̀dí nǹkan lù ú ìwọ dẹ̀ lè má fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí kò má rí choice tó jẹ́ pé wọ́n fúnra ẹ ò fẹ́ kọ́ wọ́n ní ọbẹ̀ tí baálé ilé kìí jẹ ìyálé ilé kìí sè é àwọn nǹkan yìí ló ń dá ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó láàmú torí púpọ̀ ní obìnrin àmọ́ nǹkan tọkọ wa ń fẹ́ kéèyàn kò dẹ̀ tó lè mọ tọkọ ẹ ń fẹ́ àfi kó farabalẹ̀ ó ní láti farabalẹ̀ láti study ẹ̀ dáadáa láti lè mọ nǹkan tó fẹ́ pé bóyá oúnjẹ ni bóyá torí bẹ́ẹ̀dì ni bóyá kó máa travel ni kó lọ fọ́lùdé ni gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a ní láti mọ nǹkan tọkọ wa fẹ́ràn so irú tá bá ti wá mọ tó fẹ́ràn nǹkan ẹ̀ náà làwa náà mọ gbé sí níwájú irú nǹkan bẹ́ẹ̀ láwọn sì sí níwájú so tá bá ti ń ṣe definitely ọkọ wa náà mọ rí wípé ìyàwó mi yìí ó mọ̀ mí ó mọ rírì mi ó mọ rírì mi ṣùgbọ́n tá a bá gbìyànjú táwa náà kàn jókòó sójú kan gbirigidi ọkọ dẹ̀rẹ́ ó ti ń lọ díẹ̀díẹ̀ ọkọ máa ní o ti mọ̀ pé ọkọ tó fẹ́ ó fẹ́ràn kó máa travel holiday kiri ìgbà yẹn ni wọ́n máa ní ẹ wò èmi ò lọ́bi kankan o èmi ò ṣe gbá o ọ̀rẹ́ mi kan nígbà tó bá ti ń kọ̀ fún ọ̀fọ́kùnrin ìgbà tó bá yá ló máa lọ nọ̀sẹ̀ síta ló máa rá àwọn ọmọ tó jẹ́ pé àwọn gan-an ó ń fò lókè ó ń fò nílẹ̀ ni wọ́n so tó bá rírú àwọn oyún tó wá rí pé ìṣe àtiwá rẹ̀ bá tòun mu ẹjọ́ bó bá jẹ́ yìí náà iṣẹ́ ẹ̀ ní bá rú oníṣòun lọ tọkùnrin bá ti gbé yẹ̀wò báyìí pé ẹni yìí ó fẹ́ràn mi mọ́ gbọ́n nǹkan tí mo fẹ́ ó ti dandan kírú ọkùnrin bẹ́ẹ̀ kó bá rú èèyàn bẹ́ẹ̀ kó bá lọ ìdí èyí la fi ń sọ fún wa wípé àwọn nǹkan tí a gbọ́dọ̀ máa ṣàkíyèsí nínú ìgbéyàwó pẹ̀lú ọkọ tá a bá fẹ́ ọkùnrin tá à ń bá gbé àbí ọkùnrin tá à ń tẹ̀lé yálà ọkọ ilé ni àbí boyfriend a ní láti mọ nǹkan tí wọ́n fẹ́ dáadáa so àwa fúnra wa láwàá jókòó
láti wò wípé ọkọ mi ó fẹ́ràn kí ó máa travel, ó fẹ́ràn kó máa ṣègbá, ó fẹ́ràn kó máa ṣàwo, ọkọ mi fẹ́ràn oúnjẹ. Àwa fúnra wa náà láwàá rí nígbà tí a bá study ọkọ wa, tí a bá study ẹ̀ dáadáa náà láfi mọ̀ tó ń fẹ́. Àwa fúnra wa náà láti jókòó láti mọ̀, lájókòó láàrò lọ́kàn wa wípé kí lọkọ mi máa ń fẹ́ràn, kí ni mi ò ṣe tó fi ń fa, kí làwọn nǹkan tí mi ò ṣe tó ń fa wàhálà sí inú ìgbéyàwó mi. Àwa fúnra wa láwàá jókòó láma wá wò pé kí ni nǹkan tí à ń ṣe tó ń fa wàhálà sínú ìgbéyàwó wa. Ọ̀rọ̀ ìṣítí wa náà ni fún tèmi, tá a sọ wípé ká gbìyànjú àwọn nǹkan tuntun láàrin àwa àti ọkọ wa, ká gbìyànjú àwọn nǹkan tuntun tó jẹ́ wípé bóyá àti ìṣerí nínú ìgbéyàwó wa, ká gbìyànjú ẹ̀, bóyá yálà lọ́nà oúnjẹ sísè ni, yálà lórí bí a ṣe ṣeré ìfẹ́ lórí ibùsùn ni, tàbí bóyá nípa jíjáde, bóyá àwa tá a jẹ́yàwó, bí ọmọ rẹ̀ wá ń ṣègbéyàwó, àwa nìkan lá lọ, ọkọ sì ń bẹ́nu ilé, ní sọ pé àdádì wa o, ọmọ rẹ̀ mi fẹ́ ṣègbéyàwó o, àjọ máa lọ ni o. Ọkùnrin yẹn dẹ̀rẹ̀ ó lè máa wù pé kóun jáde, ṣùgbọ́n bàbá ìwọ dẹ̀rẹ̀ gbogbo ẹgbẹ́ tó ti wà láyé ló ti ṣe tán. Ìwọ ló wà nú ẹgbẹ́ kí lọ kó ṣe, ìwọ ló wà nú ẹgbẹ́ golden sister, ìwọ ló gbà wà nú ẹgbẹ́ union sister, ìwọ ló wà nú ẹgbẹ́ kinní kan. Àdádì wa ẹ̀ nílé tẹ̀lé mi àtàwọn ẹgbẹ́ mi lájọ ń lọ. Ọkùnrin yẹn á wá rẹ́ńdà useless sínú ilé. So tó bá rí àwọn ọ̀rẹ́, tọkùnrin yẹn bá rí àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé àwọn náà wá já sí pé ọmọ club kan wà táwọn máa ń lọ ní kinní lálálẹ́, báyìí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀, òun náà ò ní gbèṣùgbẹ̀gbà, á gbà sí wọn lẹ́nu ni. Nígbà tí ìwọ tó jẹ́ ìyàwó tó fún ní chance, ìwọ tó jẹ́ ìyàwó ò fún lórí ọ̀fẹ́ tó fi jẹ́ pé bóyá ẹ̀jọ̀ jáde papọ̀. So táwọn ọ̀rẹ́ anywhere táwọn ọ̀rẹ́ bá introduce ẹ̀ sí náà ló máa tẹ̀lé wọn lọ. Ìmọ̀ bá dẹ̀ sí ti pé ó ti tọ́ta wò tó rí bó ṣe rí, táyìn náà sì ń gbogbo apáta náà lámọ tí ìta ń wí, lámọ nǹkan tí ìta ń sọ pẹ̀lú àwọn ọmọ tìbítìbí tó yẹ pé gbogbo ohun tí èèyàn ò bá mọ̀ ọ́ lò, tí wọ́n bá hàn mú, tí wọ́n bá gbà á, kódà wọ́n ó lò débi pé ìwọ gún rí wọn báyìí ó mọ̀ kan sára sọ́lọ̀ báyìí, ó mọ̀ sáùdà sọ́lọ̀ ni, torí wọ́n ó lò nílò wípé kódà ìwọ gan ó mọ̀ tún rò lọ́kàn lára rẹ pé ṣọ́kọ rẹ rèé. So ìdí èyí náà ló jẹ́ ká máa pariwo báyìí pé àwọn nǹkan tá a lè ṣe láti jẹ́ kí ìgbéyàwó wa kó dúró láti tẹ́ ọkọ wa lọ́rùn gẹ́gẹ́ bí obìnrin, àwa tá a jẹ́ ìyàwó ilé. Lánàá a ti sọ̀rọ̀ nípa ìbálòpọ̀, pé ìbálòpọ̀ kí a wo ọ̀nà tí a fi ń ṣe ìbálòpọ̀ pẹ̀lú ọkọ wa. Ó lè já wọn style tó jẹ́ pàwọ̀ ò tiẹ̀ láìkì, ìnàkọ wa láìkì, àmọ́ nígbà tó bá pè ọ́ tó dáhùn, nígbà bá yá yóò nàṣẹ̀ síta. Tó bá ti nàṣẹ̀ síta torí pé n tóun ń gbé fún wọn tó gbà wọn míì báyìí, wọ́n gbà lọ́wọ́ òun, wọ́n tún gbà lọ́wọ́ òun pẹ̀lú ọpẹ́ ni. Ó di dandan kọ́kọ́ ó kú síbẹ̀ kó mọ forí ṣe fọrùn ṣe síbẹ̀. Ó yí ti kó mọ forí ṣe fọrùn ṣe síbẹ̀. So torí ìdí èyí náà la ṣe mú àwọn ọ̀rọ̀ ṣítì wá pé báyìí náà bá ń gbọ́, ẹ máa wò wọ́n ní kọ̀ọ̀kan èjèèjì, ẹ máa gbọ́ wọn kí ẹ máa wo èyí tó bá jẹ́ ti yín nínú ẹ̀, àbí ọ̀nà tẹ́yìn gbà wípé òun ló ń kọ̀ sí wàhálà nínú ìgbéyàwó yín. So kẹ́ máa mú ti yín, èyí tó bá jẹ́ bó bá jẹ́ ti oníbàálòpọ̀ ni, bó bá sì jẹ́ pé èyí tá à ń sọ yìí náà ni pé àwa ìgbélé à ń gbélé láti fún ọkọ wa ní táìmù pé ókè o, já ṣeré lọ, já ṣe gbá, já ṣàwo, lájọṣe kòkó bàbá sásùn táwa ò kí ń ṣe. Ẹ̀já gbìyànjú ẹ̀ lénìí kí ilé wa ó lè rojú, kọ́dẹ̀dẹ̀ wa ó lè tòrò, kí gbogbo nǹkan tá à ń fẹ́ kó lè tó wa lọ́wọ́. Ọlọ́run ọba yóò gba àdúrà wa, kò ní dalé àti ọ̀nà wa rú. Ẹ jẹ́ ká gbọ́ orin yìí díẹ̀ sí i, ẹ jẹ́ ká gbọ́ sí i.
mo kí yín o ìyá wa ẹ̀kálẹ́ la bọ́lí la trendy jp mo kí yín ìyá mi ẹ kú àtàárọ̀ ẹ kú ọwọ́ iṣẹ́ lẹ́ni o gbogbo ilé ńkọ́ ọ̀dẹ̀ ò dára bí mo kí yín pé ẹ káàbọ̀ ohun tí à ń sọ̀rọ̀ lé lórí náà ni àwọn ọ̀nà tí a lè gbà tí obìnrin lè gbà tí ọkùnrin lọ́rùn nínú ìgbéyàwó a ti sọ lánàá a sọ nípa ìbálòpọ̀ èní náà la tún ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tuntun tí a tún lè máa ṣe àwọn nǹkan tuntun tí a lè máa ṣe nínú ìgbéyàwó bóyá àwọn nǹkan tá a ti ń ṣe tẹ́lẹ̀ tí ẹ pé bóyá ó fi fẹ́ mọ dàbí bàtẹ́ pé bí ó ti ń ṣá lójú ọkọ wa a tún lè gbìyànjú ká tún àwọn nǹkan míì ṣe yálà nípa oúnjẹ sísè wa ni a lè upgrade ara wa nípa oúnjẹ sísè nípa ìbálòpọ̀ náà a lè upgrade ara wa náà nípa bí ìhà tá à ń gbà ní àṣepọ̀ pẹ̀lú ọkọ wa a lè upgrade ẹ̀ náà nípa pé kí a máa bá ọkọ wa ká máa bá wọn jáde ọkùnrin míì láìkí ẹ̀ pé kó máa jáde kó ní nice time kó lọ kó travel kan ní oríṣiríṣi àwọn ọkùnrin like adventure lóríṣiríṣi bẹ́ẹ̀ táyọ̀ pé a kì í ṣe gẹ́gẹ́ bí obìnrin àwa náà lè rò pé tó ká fi táìmù sílẹ̀ a mọ̀ pé gbogbo wa náà là ń wá owó bọ́kọ́ ṣe ń wówó níyàwó náà ń wówó tiẹ̀ àmọ́ tá a bá ń wówó tàbí tí ẹ pé iṣẹ́ wa ẹlòmíà ní nígbà tí má ti ṣiṣẹ́ tí mo travel tí mo lọ kọjá tí mo lọ ṣe gbá mo ti lọ bí iṣẹ́ látàárọ̀ mo ti ṣe kinní kan kí n tún wá dé kí n máa ṣe gbá kí n máa ṣàwo níbo ni mo ti ráyè mi ò lè tẹ̀lé yín travel o dádì àwọn ọmọ wo ni mo fẹ́ fi sí ṣọ́ọ̀bù mi kán lọ kó mi lówó jẹ ẹ mọ̀ pé irú àwọn nǹkan báyìí tí ò bá ṣàyípadà nínú rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báyìí nígbà tẹ́ bá fi ṣẹ́jú báyìí wọ́n ti gbéyàwó mi wọ́n ti gbé ka yín mọ́lé torí bí tí wọ́n ti ń deny pé o lè mọ travel o lè fi business ẹ sílẹ̀ ibẹ̀ làwọn ọmọ kan ti wáyé pé bójọ́dún mẹ́wàá wà láì mo ráyè bó jẹ́ 20 years ló fẹ́ lò níbi tó ń lọ mo ráyè kò sẹ́ni tó ń wá mi kò sẹ́ni tó ń béèrè mi àwọn kan wà bẹ́ẹ̀ tẹ́ bá wo nǹkan tí mo sọ yìí ẹ rí wípé ó jẹ jáde point tí mo mú jáde yìí pé business mi iṣẹ́ mi ó jẹ jáde nínú ọ̀rọ̀ Mercy Aigbe ọkọ ẹ̀ àti ìyálé àmọ́ èyí tó jẹ́ òótọ́ tàbí tó jẹ́ rẹ́bọ̀ ẹ rí pé point tí mo sọ yìí ó jẹ jáde nínú ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n gbọ́rọ̀ wọn jáde máa yẹn sọ wípé òun fẹ́ wà ní Nàìjíríà kóun ó máa ṣe kínní election kankan tó fẹ́ ṣe ipò tó ń dù póòsì tó ń dù wípé òun sọ pé òun fẹ́ máa ṣe dẹ́ni iṣẹ́ òun nǹkan kan òun sọ fún ìyàwó òun sọ pé òun ò lè kó àwọn ọmọ sílẹ̀ l'Amẹ́ríkà pé òun dẹ̀ ní ìdí ẹni tó máa sọ̀pọ́ọ̀tì òun pé n tó bá wọn dé ọ̀dọ̀ Mercy Aigbe nìyẹn nínú gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ nígbà náà mo mú point yẹn dání pé irú àwọn nǹkan báyìí gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbéyẹ̀wò lẹ́ni náà tá à ń sọ̀rọ̀ lé lórí wípé ká àwọn nǹkan ọ̀tun àwọn nǹkan tuntun tá a tún lè tún ṣe nínú ìgbéyàwó pé try something new things together pé ká mú àwọn nǹkan tuntun ká mú ṣe papọ̀ láàrin ara wa látún ti fi wò pé bóyá ibi tífẹ́ yẹn ti mẹ́hẹ bóyá àtúnṣe lè wà ń bẹ̀ òun ló mú mi ni mo fi rántí ọ̀rọ̀ tí Mr. Adekas tó sọ nínú gbogbo ẹ mọ̀ pé àwa tá a bá jẹ́ rédíò pírẹsẹ́ńtà a máa ń mú àwọn pọ́ìntì nínú àwọn nǹkan tá a bá ń gbọ́ gẹ́gẹ́ bí ìròyìn káàkiri a máa ń mú so àti ìgbà tí wọ́n ti sọ̀rọ̀ yẹn ń gbà nínú interview wọn ni mo ti mú pọ́ìntì yẹn dání pé bó bá ti jẹ́ pé máa yẹn ó jẹ́ pé ó give excuse náà ni pé bóyá lórí kí ó ṣàlè rọ́nà lọ fún tiẹ̀ tó fẹ́ ṣe pé bóyá náà ló fi give excuse yẹn ìyá mi Adéníkẹ́ Adégbọlásán ni mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ dákun ẹ máa bá mi share rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ bá mi share rẹ̀ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn authentic yín náà ni láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa UK tẹ́ ẹ ti mọ̀ wá náà ni tá ti ń bọ̀ látọdúnmọdún àtìgbà yẹn bó tiẹ̀ jẹ́ wípé máa yẹn gbé bóyá ó mú yẹn dání náà ní láti fi ṣe excuse ṣùgbọ́n wọ́n níbi tá a bá ti ń ṣeré níbẹ̀ náà láti máa ń mú òótọ́ ọ̀rọ̀ jáde
nínú ọ̀rọ̀ tí màá yẹn sọ nígbà náà ni mo ti mú point yẹn dání wípé àwọn nǹkan yìí ó ń ṣẹlẹ̀ sí àwọn ìdílé míì náà ṣùgbọ́n tó jẹ́ pé àwa obìnrin a kì í tètè fura pé kíní yìí ṣó lè affect mi ṣáṣe kíní ilé níbi tá a ti bá dé yìí kíní yẹn máa ń sábà ṣàwọn obìnrin pé tá a ti bímọ 4 bímọ 5 táwọn ọmọ ti dàgbà a máa wò pé níbi tá a bá dé yìí kí ló tún kù mọ́ ojú yẹn ó ní ìyàwó adékáàzì first wife wọn ni wọ́n fi wo ọkọ wọn ọwọ́ yẹn ni wọ́n fi mú ọkọ wọn pé níbi tá a ti jọ dàgbà dé àwọn ọmọ ti wà ní yunifásitì pé kí ló tún kù níbi tá a ti bálé ayé wa dé ṣùgbọ́n ẹ lè mọ nǹkan táwọn ọkùnrin ń fẹ́ nígbà míì a lè mọ nǹkan táwọn ọkùnrin fẹ́ ó ní mo sọ wípé àwọn nǹkan kan wà tó jẹ́ wípé tá a bá ti ń ṣe ó lè ti jẹ́ old things tá a ti ṣe ṣùgbọ́n tó jẹ́ pé kò fẹ́ mọ́ fi bẹ́ẹ̀ bá ọkọ lára mu mọ́ tó ti ṣàmọ̀ àwọn náà ń jáde wọ́n ń gbọ́rọ̀ ọkùnrin náà ń ṣàbòsí báwa náà ṣe ń ṣe tí wọ́n ti ń gbọ́ kó tún wò pé ayẹ kó náà tún try nǹkan kó tún ní gbé mi débẹ̀ ó dàbí orin qdot ní gbé mi débẹ̀ pé òun náà fẹ́ dé gbogbo level tẹ́yìn ọ̀rẹ́ ẹ̀ ń sọ yìí sórí ẹ̀ ló fi jẹ́ pé ìyàwó ilé gbọ́dọ̀ smart ó tún gbọ́dọ̀ wà smarter ju ti tẹ́lẹ̀ lọ kí n má lo smart kí ó tún gbọ́dọ̀ wà smarter ju ọwọ́ tán ti jọ tún bá wọn ra wọn gbé bọ̀ tẹ́lẹ̀ lọ ẹ wá wo ibi tí man adékàzẹ ẹ wo ibi tó gbà yọ sí first wife yẹn pé òun ò lè máa bá òun ò ṣá lè máa dálé gbé òun ò lè máa dágbé nàìjíríà òun nídìí ẹni tó máa táwọn jọ máa sọ̀rọ̀ òun nídìí ẹni tó máa help òun pẹ̀lú political career òun nígbà ìwọ́dẹ̀rẹ́ lólówó ẹ wo nǹkan yẹn bí àwọn ọkùnrin ṣe máa ń give excuse nìyẹn nígbà tán bá rí pé lẹ̀ ti mọ́ báwọn tán so torí ẹ̀ ló fi jẹ́ pé àwa obìnrin náà rèé a gbọ́dọ̀ tún máa try àwọn nǹkan tuntun tó ti yàtọ̀ sí ọwọ́ tá a ti ń gbé bọ̀ tẹ́lẹ̀ bóyá nígbà tá a ṣẹ̀ṣẹ̀ ń bímọ àwọn ọwọ́ tá a ti jọ fi ń rora wa ẹ mọ̀ pé nílùú òyìnbó bí ọba mọ́mọ lọ sùkúù àti dádì àti mọ́mí ẹjọ́ mọ́ tẹ̀lé bọ gíní bí dádì bá bọ́mọ bí ìyá bá mọ́mọ lọ sùkúù láàárọ̀ ó lè jẹ́ dádì ní ọlọ́mú lọ́sàn-án ṣùgbọ́n ẹ bá wá wo ọwọ́ yẹn sígbà táwọn ọmọ ti wà ní yunifásitì tó jẹ́ wípé àwọn ọmọ gan ti dàgbà táwọn gan ti bàlágà èyí tó ti ní girlfriend ti ní ẹ rí wípé ọwọ́ yẹn ti yàtọ̀ sí ìgbà tí wọ́n wà ní kéékèèké tẹ́bẹ́ èmi ó fa báàgì báyìí ní dáàdì gan ó ti push àní ó ti yàtọ̀ so tá bá tún ti wá dé level yẹn ó ti dandan ká tún ṣe kíni ká tún try nǹkan míì tó tún jẹ́ nǹkan tuntun tó jẹ́ pé ọkùnrin yẹn gan tó bá fẹ́ bọ́ há báyìí gan ó mọ̀ wípé bóun bá bọ́ há síbi tó ń wà ó ṣe ṣe kó mọ́ lè jáde so torí ẹ̀ ni la ṣe ń ṣíra wa létí ìyẹn gẹ́gẹ́ bí apá kejì tí àmúwálé ní tẹ́ bá lọ wo péèjì ẹ̀rẹ́ tá ṣe lánàá nípa ìbálòpọ̀ tí a kọ́kọ́ sọ̀rọ̀ lórí pé a lè change game wa lórí bẹ́ẹ̀dì àwọn ọkùnrin míì láìka pé kán mọ tàbí tán bá mú obìnrin bó jẹ́ lóní ṣùrùgúdú ni ó lè lóní ṣùrùgúdú lówó òun lénìí kéèyàn náà wá mi ò ní mi ò ṣùrùgúdú ṣùgbọ́n mọ́ kan mi lọ́rùn àfi ṣeré àfi ṣàwàdà bó ti jẹ́ wípé tó wọ́n lóríṣiríṣi ló wà wọ́n ló ń sí ṣọ́ọ̀ṣì wà onímọ̀nkí wà oníkinní kan wà wò bàbá bó bá jẹ́ pé kinní lálẹ́ yìí o ọ̀rẹ́ mi òun ò lè bẹ́ bí ọ̀bọ o kinní kan pẹ̀lú ìfẹ́ wá sọ pé torí wípé òun náà fẹ́ try style oríṣiríṣi wò nígbà tóun níyàwó nínú ilé so aṣọ yẹn ní àná ení òun náà la tún sọ̀rọ̀ nípa àwọn nǹkan ọ̀tun tí a tún lè gbé ṣe fún àwa tá a jẹ́ ìyàwó ilé ó lè jẹ́ níbi oúnjẹ sísè ká gbìyànjú bó bá jẹ́ wípé magi kan la fi ń sebẹ̀ tẹ́lẹ̀ tí ò ń dùn tàbí kínní a lè tún ká fi magi méjì sí àwọn oúnjẹ míì wà tó jẹ́ pé ẹ rí pé láyé òde òní tá a wà yìí oríṣiríṣi oúnjẹ ló ti gbòde tẹ́ bá lọ sí patí nìsín ní Nàìjíríà kódà kí ni crocodile wọ́n ti ń gbé ní patí ẹjọ́ bàbá ta ni wọ́n bí dá láyé ìgbà ń fi mọ̀ gbé crocodile kí patí ń gbà yẹn ṣùgbọ́n ẹ wá wò láyé òde òní crocodile bí wọ́n ṣe ná gbalaja sínú tírèrè tí wọ́n ti yan tí àwa gbẹ́nu òkè tí ó ṣì eyín òkè báyìí tí wọ́n mọ̀ gbé kọjá láàrin patí oríṣiríṣi àrà láti rí nìsín bá a ṣe rí ibi tí wọ́n ti ń fi láńtà
tí wọ́n fi ń mu kí ni wọ́n ń pè ẹ̀yìn eléyìnbó àwọn cocktail tàbí kọ́ọ̀bù ni wọ́n fi ṣe ní ìsìn báyìí wọ́n ń gbé jù nínú láńtà ni so ẹ rí wípé ìgbà ló nígbà ń lò ọjọ́ ń yí ìgbà náà ń yí ni bá ṣe ń yí náà nígbà yí nígbà tí gbogbo àwọn àyípadà báyìí bá lè dé bá patí tá à ń lọ lásán ẹ jọ̀ọ́ kí wá ní èyí tó jẹ́ ogún tiwa gangan tó jẹ́ ìgbéyàwó wa tàbí tó jẹ́ boyfriend wa àbí serious relationship tá a ní kí wá ní ká ti sọ nípa àyàn nígbà tó yẹ pé party gan upgrade ni ẹ bá rá wọn party mi lórí Instagram Nàìjíríà ẹ lanu lẹ̀ báyìí ni pé ẹ dákun sí ilé ayé náà ni a wà báyìí àbí paradise tí wọ́n bá ṣe ibẹ̀ tán báyìí yóò dàbí ìmí báyìí wọ́n ṣe ojú òfurufú rẹ̀ bí ọ̀run báyìí ni tí wọ́n bá decorate ẹ̀ tán yóò dàbí ojú òfurufú tẹ́pẹ́ ẹ mọ̀ wò báyìí bí ẹ̀tẹ́pẹ́ bóyá ọ fẹ́ kàn yín lórí àbí nǹkan kan ni àti róríṣiríṣi mo ti róríṣiríṣi nínú lórí Instagram yìí náà ní láwọn pàtí tí wọ́n ṣe Nàìjíríà ọkọ àti ìyàwó ń gbà mí báyìí ojú òfurufú òkè ọlù báyìí ni wọ́n ti mọ ọ̀bọ̀ tí wọ́n ti bọ́ọ̀lẹ̀ tó yá bẹ́ láyé ìgbà kan bóyá celebrant gan bí orí ìjókòó ni wọ́n kàn ti pè pé ọbọ̀ ọjọ́ ìsìn ni wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ń fa kọjá pé òkè wọ́n ni wọ́n kí wọ́n ṣa ẹ̀ wọlé lóríṣiríṣi ní packaging bó ṣe ń wà àwọn mínísì wọ́n ti ń gbé tí wọ́n gba sísítẹ́ẹ̀mù ní ojú òfurufú ni ó ti bọ́ọ̀lẹ̀ wọ́n ti mọ bí wọ́n ṣe ṣe gbogbo ẹ̀ wọ́n ti ṣe gbogbo òkè ọlù bí ojú ọ̀run báyìí ni ìmí wọ́n ti gbé ọkọ̀ jù bẹ́ẹ̀ wọ́n ti ṣe olóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti wà nígbà tí àyípadà ohun tuntun bá lè ń bárò àwọn nǹkan bẹ́ẹ̀ so kí ló wá dé àwa tó wá jẹ́ wípé relationship wa tẹ́ pé ọwọ́ wa ló wà ọwọ́ wa lọ̀bẹ wà ọwọ́ wa ni iṣu náà wà bá a ṣe bẹ́ bá a ṣe kún ọwọ́ wa ni gbogbo ẹ̀ wà tó jẹ́ pé àwa níwò pé tẹ́ǹtì ẹ̀ tún try àwọn nǹkan kan tẹ́mi náà tiẹ̀ tún lè ṣe nínú ilé ni lè ṣe gbá bó bá jẹ́ wípé iṣẹ́ làwa máa ń ṣe láláṣẹ dòru a lè mú pé ẹ gbọ́ ọjọ́ méjì mẹ́ta nǹkan bá ti ṣe láṣẹ dòru o ọjọ́ bàjẹ́ mọ́ fílẹ̀ kí n fún dáàdì wa nígbà tọkùnrin bá délé tí ò rí ìyàwó bá sọ̀rọ̀ tó yẹ pé ó kàn bọ̀ sí kíṣìn àbọ̀mọ̀ ọ̀dọ̀ ló sáàfù ẹ̀ kò rí ìyàwó bá sọ̀rọ̀ kò rí nǹkan kan irú nǹkan bẹ́ẹ̀ á jẹ́ kí ìfẹ́ kó máa á kàn máa wò báyìí pé irú tó bá dijọ́ kejì tó náà bá ń bàbí tó bá ti ń pẹ́ tó bá di pé ń bọ̀ láti ibi iṣẹ́ tẹ́lẹ̀ pé táwọn ọ̀rẹ́ bá ní Mr. Deji kí lẹ̀ ń lọ ṣe àìsí yá ń lọ lé nìyẹn ẹ jẹ́ ká lọ sí kinní ìnáwó ṣe ẹ̀yìn òkìlà wọ́n sọ fún yín pé joint kan wà ń bẹ̀ yẹn tó ti máa ṣe jẹ́ ká lọ bẹ̀ nígbà tó náà bá wà wò ó pé òótọ́ mà dé ni ní bá kúkú délé gan sìn ìyàwó yìí ò ní tí ì sílé kò ní tí ì dé kò sí méní méjì ó máa tẹ̀lé wọn lọ ní kò sí méní méjì ó máa tẹ̀lé wọn lọ ní pé bóun bá kúkú délé kò sẹ́ni tóun fẹ́ lọ bá ńlé náà òun náà tẹ̀lé wọn lọ nígbà ó bá tẹ̀lé wọn lọ lénìí tó rí bó ṣe rí yóò wò pé bí gbogbo ẹ̀ ṣe rí ni ó bá tún dọ̀la tó ń bá pè kẹ́rẹ́kẹ́rẹ́ bẹ́ẹ̀ láwádìí pé òun gan rèé yìí á máa wọlé lóru ìgbà tí wọ̀yàwó bá lọ fẹ́ rìpẹ́ǹtì pé dáàdì wa kéré tán kò wá ó lè mọ̀ wá ṣe mọ́ so torí ìdí èyí gbogbo nǹkan tá a bá ń ṣe tó bá jẹ́ àwọn nǹkan tó jẹ́ wípé ó ti hold tó jẹ́ pé kò jẹ́ kí ìgbéyàwó owó tiẹ̀ dàbí pé bóyá ó tiẹ̀ ń function àbó tiẹ̀ ń ṣe kankan àbí bóyá nu ilé yẹn tiẹ̀ wà òkè ẹ jẹ́ ká wò ó pé ibi tó kù díẹ̀ sí ibi tá a wò pé bóyá ti lákàbí ibi tí à ń wò pé ibẹ̀ ló kù díẹ̀ sí ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ ká tiẹ̀ try ẹ̀ wò pé òkè irú kíní tí mo ṣe jẹ́ kí n ṣe díẹ̀ sí jẹ́ bí mo ṣe ń ṣe kíní tó ń lọ wájú ara fà kí n fà wálẹ̀ díẹ̀ bóyá kíní so ibẹ̀ náà ni tíwọ náà bá ti wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ ló fi mọ̀ pé bóyá kíní yìí òṣìṣẹ́ àbí òṣìṣẹ́ pé ó work àbí ò work ibẹ̀ làwa fúnra wa ó ti mọ̀ kí Ọlọ́run ọba kí ó ràn wá lọ́wọ́ tọkọ wa bá láìkí pé kó travel kó lọ káàkiri ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ ká fààyè ẹ̀ sílẹ̀ láti jẹ́ pé òkè o kájọ travel kájọ ṣègbẹ́ kájọ lọ káàkiri so irú nǹkan bẹ́ẹ̀ á jẹ́ kí ìgbéyàwó inú ilé wa kó máa tòrò kó máa lárinrin kí Ọlọ́run ọba kó ṣe kíni kó ràn wá lọ́wọ́ kó bá wa mú ilé wa kó bá wa mú dúró ẹ ṣeun ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ ní ọwọ́ yín fún ọ̀rọ̀ ìṣítí tí àṣálẹ́ yìí mo lérò pé yóò ṣe ẹnìkan tàbí ẹni méjì yóò ṣe wá ní àǹfààní kí Ọlọ́run ọba kí ó ràn gbogbo wa lọ́wọ́ kí ó gbọ́ àdúrà wa àmọ́ lọ lónìí ẹ má gbàgbé gẹ́gẹ́ mo ṣe máa ń sọ
fún gbogbo ẹ̀yin tí ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ bá wo orí péèjì yìí ẹ rí pé mo ti pín kankan síbẹ̀ fún àwọn iṣẹ́ wa ni tẹ́ bá fẹ́ pè wá sí alága àjókòó lẹ́fẹ́ ni MC òun lẹ́fẹ́ fún ọjọ́ ìbí yín ẹ̀yin pè wá follow wa lórí Facebook àti Instagram wa authentic events on point ẹ rí gbogbo àwọn iṣẹ́ tí a ń ṣe níbẹ̀ bó dẹ̀ jẹ́ pé oríkì náà ni ẹ fẹ́ fún ìgbéyàwó ọjọ́ ìbí surprise ní gbogbo tí ẹ bá fẹ́ ṣe ẹ follow wa lórí Facebook àti Instagram lórí àpèkẹ́ chanter yóò gbé yín débẹ̀ àti pin ẹ̀ síbẹ̀ ẹ kàn kílíkì àwọn orúkọ yẹn ni ó máa gbé yín lọ sórí péèjì wa bó dẹ̀ jẹ́ pé orin náà lẹ fẹ́ live musician band fẹ́ live band fún party yín fún ọjọ́ ìbí ni fún ìgbéyàwó ni ohunkóhun tẹ́ bá fẹ́ ṣe ni àjọ̀dún ìjọ ni ẹ fẹ́ ṣe revival ohunkóhun tẹ́ bá fẹ́ ṣe ẹ̀yẹn ṣáà ti follow wa lórí Lady OJ and Angelic Voices Lady OJ and Angelic Voices tẹ́ bá lọ síbẹ̀ ẹ rí àwọn orin wa ẹ rí àwọn bí tá ti kọrin fún àbẹ́yìn fẹ́ ṣe birthday shout out fún ọjọ́ ìbí yín tẹ́ fẹ́ ká kàn ṣe shout out fún yín ẹ kàn sí wa ní orí àwọn pages wa yẹn fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ẹ bá dẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀ bóyá ẹ̀yin ní àwọn kankan tí ó ń gbé yín lọ́kàn tí ẹ fẹ́ ká gbé fún aráyé tí ẹ fẹ́ káwọn èèyàn ó gbọ́n pa ẹ̀ bóyá àwọn kan tó ń ru yín lójú bóyá nùgbéyàwó yín ni bóyá láàrin ọ̀rẹ́ ni níbikíbi tí ẹ bá ti ní àwọn àdójúkọ yìí tí ẹ sì fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà bá yín dá sí ẹ lè kàn sí wa nọ́mbà mi wà ní orí péèjì yìí nọ́mbà mi wà lórí péèjì yẹn ẹ pè nọ́mbà mi fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ Ọlọ́run ọba yóò gbọ́ àdúrà wa kò ní fi wá sílẹ̀ àdúrà wa yóò gbà ẹ ṣé gan ni mo dúpẹ́ gbogbo ẹ̀yin tí tó gbọ́ mi àtọ́jú tó wò mí Ọlọ́run ọba kò ní fi ìbànújẹ́ sí ọ̀rọ̀ gbogbo wa èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn authentic náà ni a sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mọ̀ràn a máa lọ lónìí a tún padà lọ́la ẹ tún pàdé mi lọ́la lágbára Ọlọ́run nígbà tá a tún sọ̀rọ̀ nípa ohun tó bá tún tẹ̀lé apá kẹta ìyẹn part 3 ọ̀rọ̀ tá à ń sọ yìí tí a tún mú wá ní ọ̀la òde yìí ẹ tún pàdé wa tá a tún sọ̀rọ̀ lórí nǹkan míì kí Ọlọ́run ọba kí ó ràn wá lọ́wọ́ ẹ ṣeun gan ni mo dúpẹ́ àdúrà wa yóò gbà orun ayọ̀ lásùn àní bọ́jọ́ lọ́jọ́ lọ àánú sírun ti kún àsì ní sírun ti àìsàn ẹ ṣé gan ni mo dúpẹ́ ó dìgbà kan náà orun ayọ̀ lásùn ó dàárọ̀. ẹ ṣé mo dúpẹ́ a tún pàdé lọ́la agbára Ọlọ́run nígbà tí a mú apá kẹta wá lórí ọ̀rọ̀ tá à ń sọ láyé tí mo ẹ fọ́lọ̀ àwọn pages wa àti píìnì wọn sórí péèjì yìí a píìnì wọn fún orin lẹ́fẹ́ ni MC alága lẹ́fẹ́ ni oríkì lẹ́fẹ́ ni àti píìnì ẹ̀ síbẹ̀ nọ́mbà wa wà níbẹ̀ fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ àbáwọn nǹkan tí ẹ bá fẹ́ sọ tó ń bà yín lọ́kàn jẹ́ tí ẹ fẹ́ kọ́ ọmọ Nàìjíríà bá yín dá sí nọ́mbà mi wà níbẹ̀ pè mí.